ó wà lọ sẹ́kùlé báyìí ó rí ètò kan tí mo ṣe síbẹ̀ ìwọ sì gbé ètò yìí kó wá forí lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ rí pé àárín ẹ̀dẹ̀ yín ni o gbé ètò yìí náà sí o tó o bá ti wá gbé kalẹ̀ tán ìwọ pẹ̀yìn dà sórí gbogbo ètò tó kù ìwọ dé mi dá. òdìdẹrẹ. láàrin bọ̀dọ̀kùnrin kí bọ̀dọ̀kùnrin òwúrò rí. ó ṣe ẹ̀jẹ̀ gbé wọn nínú kó tó mọ̀ sọ́wọ́n bá fẹ́ sọ. bẹ́ẹ̀ kí ni wọlé lónìí tẹ̀mí sí ìsọmọ ló kọ. ó yá àfúrá gbé padà. pé wo pósí ọ̀gá nǹkan kan tó mi ìsọmọ ló kọ o ẹ̀jẹ̀ ń gbé kíní wọlé o. kíni ẹ̀jẹ̀ mọ̀ sí ayé ṣe. ẹ̀yin rí gbé wọlé o bí wọ́n ṣe lálé lórí lẹ́yọ kọ̀ọ̀kan rẹ o. ó bọ́. wo dákun má jẹ́ ọbọ̀ mo fọlọ́n bí ọ ni. àló ti bọ́ babaláwo tí ó wọ̀ ṣẹ́ òsì iná táwọn ẹbí rẹ̀ ya fún ọ òun ló ṣokùnfà bí wọ́n ti lé ọkú òbí iṣẹ́ tó wà tẹ́lẹ̀ ebi torí ẹ̀ ló jẹ́ ṣe tó wà lórí ìfún ọ nígbà mo sì ní o gbedele tó olóòrí lé gbede bí kí ṣe ti pín. ẹ sì ní wọn ò rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ onídòkun yìí. wọ́n ní wọn ò rí nǹkan kan ṣe sí i ṣáà lè máa parọ́ ibi tó wó dẹ̀rùn sí lè báyìí ó ti sú mi. mo dáràn. ṣé bá sì mọ wá wòrè abẹ́mọ̀ ẹgbẹ́ bí ẹnu yìí ṣe ń wú yìí bí ṣe ń wú yìí díẹ̀díẹ̀ ni ọmọ wú tí ẹnu yóò fi bẹ́ dànù. tàdédé la kàn rí tí ẹ̀kẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wú nírànbọ̀n bó ṣe ti ń yí sí ẹgbẹ́ kejì nu ẹgbẹ́ kejì náà bá ń wú ní wú a bá gbé lọ sí ọsibítà nígbà tá a gbé débẹ̀ wọ́n làwọn ò lè bá wa ṣe pé ká máa gbé ẹrù wa lọ ìdínú tó jẹ́ wọ́n lẹ́yìn èèyàn gidi báyìí lẹ̀ lè ṣe ìdínú tó jẹ́ àgbé wa. ó jẹ kòkòrò ni. kò jẹ́ kòkòrò bí yẹn bá tiẹ̀ jẹ́ kòkòrò ní kẹ̀kẹ́ wú báyìí bàbá. ó lè wú o. òrìrò èyí tí làbẹ fún mi. bàbá ẹ má fi di kan yóò dànù. sọ́wọ́n ni mẹ́kẹ́lẹ́ àbí kí n kárùn ọ̀bẹ ẹ̀wọ̀ wèrè ni. kòkó tó di alẹ́ kẹ́ ń wú. òlẹ́ẹ̀kẹ́ àkọ́kọ́ lọ́kọ́ wú èkejì tẹ̀lé ẹ̀kọ́ tí wọ́ wèrè nù ni wọ́n á máa fọwọ́ kàn èmi ní kọ́wọ́ mi kárùn kọ́ máa wú ẹ dákun ẹ máa gbé wèrè yín lọ. ẹ má bọ̀ ń bí mo fẹ́ kó fi ti ara rẹ̀ gbọ́ ni ẹ̀gbọ́n mi anírin láyà bí ìbọn ni mí o mo fẹ́ kẹ́ ẹ fura sí ọmọkùnrin yìí kó má balẹ̀ jẹ́. èyí kejì rẹ̀ tẹ́ tún gbà yìí jẹun kọ́ńkéré àbí kòǹgílẹ̀ pè. ṣé kenneth n ò tiẹ̀ fẹ́ morúkọ tí ń jẹ́ mo fẹ́ kẹ́ ẹ bá ń lé dànù nítorí yóò dà yìí. àmọ́ mò ń ro kinní kan lọ́rọ̀ máníjà mi ó dàbẹ̀ ni pé mo máa dá dúró. kí ló ṣe. ó ti fẹ́ mọ̀ yọ̀rọ̀ ju ọ̀ṣọ́ lọ. báńdọ̀ má dánwò ọ̀dàkà ni dúró tí wọ́n bá mọ̀ ìràwọ̀ tí mọ́níjà mi ni bákan náà ni tí wọ́n rẹ̀ ń bára yín mu bẹ́ẹ̀ bá jọ ń ṣiṣẹ́ lọ mímí kan ò lè mí tí ọmọ bá lọ bẹ́ẹ̀. pé wọ́n fún mi lẹ́bùn mi ò ní wọ́n fẹ́ fẹ́ mi o. sísá mi ṣùgbọ́n eléyìí ti wá pọ̀ jù ó ṣe jẹ́ ìran ṣe wá gbé fíìmù àbí ṣe lè lákòókò. ọ̀rẹ́ kò forí ọ̀rọ̀ yẹn sọ Kenneth àbí Kenneth kọ́ ni ó ń dání síwájú ni kó lè tẹ ilẹ̀ tútù. ṣùgbọ́n kí wàá nìkan tí mo ti ṣe fún ẹ náà tó ń jọ ẹ lójú àti pé kí ni mo lè ṣe fún ẹ tó lè jọ ẹ lójú dẹ́ra yẹn ìwọ gan lẹ́yìn kan máa pè ní ọlá ọ̀rọ̀ láre òun bọ́lá sọ òun bọ́lá jí òun fọlá ṣàkọ ògìn sọmọ ojú ọ̀rọ̀ láre bọ́lá lé ní ẹ. ọlọ́run máa nítumọ̀ sí mi ọlá tí ò ṣe mú yangàn ìdọ̀tí àti ẹ̀gbin ló kún ní yàrá ọlá. kí lójú ẹ ti rí. kò ṣe mí ọlọ́run á mójú ọ̀rọ̀ wa. Kenneth kò sí nǹkan méjì tí mo máa fi jí ẹ lóru bí ó ṣe ọ̀rọ̀ wa àti Kenneth. kí ni wọ́n ṣe. mi ò fẹ́ rí wọ pẹ̀lú ẹ̀ pọ̀ òṣìṣẹ́ mi ní Kenneth ìwọ náà dẹ̀ mọ̀ so á da akẹ́rùmọ́ rẹ̀ lẹ́rú kí wọ́fà kó mọ́ rẹ̀ ní wọ́fà mi ò fẹ́ kí jíjẹ kankan máa ṣe bí ọba ok torí náà nǹkan láti àsìkò yìí lọ mi ò fẹ́ rí wọ pẹ̀lú ẹ̀pọ̀ rárá àti rárá. lọ́kọ mi. kí ló dé tó ń gbá bọ́dì mọ́tò báyìí jági ló pé ní àbí tánlẹ̀ṣẹ̀
bí ojú ọba tiẹ̀ sọnù fún ẹ káàdì pé wọn ò tiẹ̀ fi owó tọ́ ẹ nílé ṣé ọpọlọ ẹ làákàyè kò yẹ kó o dá ajé mọ̀ ni. ǹlẹ́ ìránṣẹ́ ajé èmi rò pé o ti sọ̀rọ̀ jẹ́ kí ni ọmọ sí bùtù fúnra mi mo fẹ́ kẹ́rù wọlé ni. ká lẹ́rù. àjàrò lẹ́rù. àjẹ́ pé irọ́ ni pẹpẹ ń pa ńgbà náà àbí wàá farabalẹ̀ kí àjàsọ lẹ́rù kó wá gbé ẹrù ẹ̀ sóyè ẹ̀ dáradára ọmọ tí ọmọ ọ̀rọ̀ sọ rédèrèdè. wá òsàtí ó jẹ́ ní òde ń bú ọ yín ti sọ̀rọ̀ sí ọ. kíni wá. òsà nílà. ìwọ ló sa ṣé èso sà ni. èmi ló sa. bàbá ẹ ló sa bàbá ẹ. òsà wa ti dé ọ̀hún máa pè lágbára náà. ẹ gbólẹ̀ láyọ̀. Kí ló dé ìkúnnù. ìwọ gbẹ́rù ẹ sínú mọ́tò ni. òsà náà ni òde ń gbé bẹ́ẹ̀. orúkọ ẹ̀ ń ṣòṣà lábìrán lórúkọ ẹ̀ ok lábìrán ṣí kinní fún kò gbé wọlé ẹni tẹ́jọ́ wọn máa gbélé náà nìyẹn. lọ́wọ́ sàlẹ̀ mo gbà ayé pé méjì wo ibi ògòrò ẹ̀yìn nù. ọwọ́ yẹn mo fẹ̀mí mi lé báyìí. ẹjẹ́ fẹ̀mí yín lọ́wọ́ àwọn ọmọ yín ọmọ fẹ́mi yín lè lọ. Afúrúgbìn, 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 afúrúgbìn. Ẹ̀yin èèyàn mi mo tún gbé kàn dé. Afúrúgbìn. Eléyìí máa gbọ́dá ní pẹ̀lú kọ́mẹ́dì jaburata. Ọ̀gbìn nìkan ẹ̀yin ará mi o. Afúrúgbìn. Òun tá a bá gbìn la máa ká. Afúrúgbìn. Ìjà ìníṣu ará mi o. Afúrúgbìn. Àbújá òsì lọ́rùn ọ̀pẹ o. Afúrúgbìn. Bí a ṣe gùn la máa sọ. Afúrúgbìn. Èbù níṣu àgbẹ̀ bódà mọ́dún. Afúrúgbìn. Ohun tá a bá ṣe òun la máa gbà o. Afúrúgbìn. Gbàmùgbàmù ojú ọ̀run ò ṣe é gbámú. Afúrúgbìn. Àgbẹ̀ tó gbin láàbò ní ìfìkà kan. Afúrúgbìn. Ọ̀rọ̀ yẹn rèé ẹ máa gbọ́. Afúrúgbìn. Gbogbo jẹ́ lọ́gbọ̀n ẹ̀jẹ̀ bọ̀. Afúrúgbìn. Tó bá kìràkìtà ilé ayé. Afúrúgbìn. Ẹ̀yin náà gbé mi sókè lórí mọ́nítọ̀. Afúrúgbìn. Mo fẹ́ kí gbogbo èèyàn máa gbọ́. Afúrúgbìn. Torí pé ọ̀rọ̀ lọ́mọ létí jẹ́. Afúrúgbìn. Pèkélé orí alọ́ta ò gbébì kan. Pèkélé orí alọ́ta ò gbébì kan o. Bó bá ti ń lọ bẹ́ẹ̀ ni yóò máa bọ̀ afúrúgbìn máa gbọ́. Afúrúgbìn, 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 afúrúgbìn. Àfògìlé pàrọ̀ sẹ́yìn rẹ̀. Gbòrògìrì ilé ayé. Ẹ̀yìn láàrọ̀ ajá ọdẹ o. Ìgbòkègbodò ilé ayé. Tó bá ń gbọ́ nẹ̀t ọlọ́run ló mọ̀. Odò púpọ̀ púpọ̀ ọlọ́run ni o. Afúrúgbìn, afúrúgbìn o. Afúrúgbìn, afúrúgbìn o. Ẹ wá wò kúnnù àti lábìrán. Ìran wọn tó wò nínú eré. Èwo ni kò tó ròyìn nínú rẹ̀. Afúrúgbìn, afúrúgbìn o. Afúrúgbìn, afúrúgbìn o. Afúrúgbìn. Ẹ̀yin èèyàn mi mo tún gbé kàn dé. Afúrúgbìn. Eléyìí máa gbọ́dá ní pẹ̀lú kọ́mẹ́dì jaburata. Ọ̀gbìn nìkan ẹ̀yin ará mi o. Afúrúgbìn. Òun tá a bá gbìn la máa ká. Afúrúgbìn. Ìjà ìníṣu ará mi o. Afúrúgbìn. Àbújá òsì lọ́rùn ọ̀pẹ o. Afúrúgbìn. Bí a ṣe gùn la máa sọ. Afúrúgbìn. Èbù níṣu àgbẹ̀ bódà mọ́dún. Afúrúgbìn. Ohun tá a bá ṣe òun la máa gbà o. Afúrúgbìn. Gbàmùgbàmù ojú ọ̀run ò ṣe é gbámú. Afúrúgbìn. Àgbẹ̀ tó gbin láàbò ní ìfìkà kan. Afúrúgbìn. Ọ̀rọ̀ yẹn rèé ẹ máa gbọ́. Afúrúgbìn. Gbogbo jẹ́ lọ́gbọ̀n ẹ̀jẹ̀ bọ̀. Afúrúgbìn. Tó bá kìràkìtà ilé ayé. Afúrúgbìn. Ẹ̀yin náà
gbé mi sókè lórí mọ́nítọ̀. Mo fẹ́ kí gbogbo èèyàn máa gbọ́. Torí pé ọ̀rọ̀ lọ́mọ létí jẹ́. Lábìrán. Oorun lẹ́sìn sùn ní nígbà yìí. Lọ́rọ̀ yìí ti jáde látàárọ̀. Sẹ́wà ní jẹun ni. Wo o tó ń ṣe mí ju oúnjẹ lọ jàre. Kí wàá ní ṣe yín? Ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ náà tó ti lọ yìí. Kánú mu wọn ní ìbá má ti jẹ́ ó padà sílùú yìí. Ètí yá sáré ṣàárò rẹ̀ lọ. Lábìrán. Ẹni fẹ́ sáré kúròbá. Kí ló ń jẹ́ kúròbá? Kẹ́ ẹ náwó yọ. Fẹ́ sáré sàkàrà bóòtà. Ọ̀rẹ́ mi sọ bẹ́ẹ̀, wọ́n ní gẹ̀rígẹ̀rí nìyí, àfijọ́ onígbàjámọ̀. Bá ẹ tà sọ́run jáde kí làwọn ìlú ọ̀hún sọ. Ẹ̀wọ̀n ọ̀fẹ́ yín ẹ̀yìn dání ta ló máa bá yín gbé. Ọ̀gá ògbọ́dọ̀ mọ̀ pé wà nínú ilé pẹ̀lú bàbá yìí yẹn tí ò tẹ̀ ìjà gbádùn náà wà. Bẹ́ẹ̀ ṣe bàbá yìí fọ́rínà ni. Sásìkò wa wà bá yín láàmú ni, sásìkò wa wà dá, àbẹ́ ẹ̀rá ìpadà rere. Ọ̀tọ̀ ni aláyìípadà. Ọmọ ọ̀gá kan kú lóòótọ́. Èwo là ń wí kílẹ̀ sọ, lọ́wọ́ wọn fi wá ti sábà bí aburú. Wo fún mi lè jáde ara omi. Sẹ́ẹ̀sùn gbà náà kí n bá yín màsáàjì. Màá bá yín ṣe ara òní ròyìn wọn. Ẹ̀rí ẹ̀dá adílẹ̀. Bọ́lá. Ẹ̀rí sùn ìfún mẹ́fà yín màsáàjì. Báwo ló ṣe é ṣe yín? Ṣé ó dùn yín ni? Ó dùn mọ́ yín? Ṣé kí n mọ́ kúrò? Ṣé máa ṣe lọ? Ẹ wò ó, mo ti ẹ̀ nílò owó kan. Owó tó bá ti níyẹ àbùkù kan èèyàn ò lè ṣe ohun tó ń ṣe yìí kéèyàn lọ fi owó jolú ẹ̀ yà. Owó náà sì pọ̀ 30,000 péré ni. Òní ni wọ́n fún ọ. Gọ́ọ̀sán. Lọ́wọ́ sàlẹ̀. Mo gbà ayé pé méjì. Wo ibi ògo rẹ̀yìn nù. Ọwọ́ yẹn bọ fẹ̀mí mi lé báyìí. Ẹjẹ́ fẹ̀mí yín lọ́wọ́ àwọn ọmọ yín. Ọmọ fẹ̀mí yín lè lọ. Ọwọ́ yìí náà lè fi lọ́pọ̀ sí. Ní gbàgbọ́ ní tó ń ṣe lè. Kí ló ṣe? Ìwọ́n màsáàjì. Ọlọ́run ní jọ àbí yín ọlọ́run pàṣẹ yẹn ni bọ́ bá tún sọ̀rọ̀ ní pọ̀ síbi yìí kí n bá gbà. Ó ti mọ̀ ń pè láti inú ilé ibi tí wọ́n wájú kò sí tiẹ̀ kò sí mọ̀ ń bọ̀. Ẹgbọ́n rẹ̀ ni wá abẹ́wò ni ìhàlẹ̀ rẹ báyìí. Ihun tí wọ́n bá ní tèmi ó tèmi náà bá ní tiẹ̀ ni. Gbogbo òkè yìí sọ lè wo lè gùn tán ni. Wíìrè. Àdùnní òbí ìparí iṣẹ́ o. Ìràwé ti sọ pé àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yún ẹnu. Koríko ojú ọ̀nà kì í bímọ tiẹ̀ lójú ẹsẹ̀. Lójú ògìrìsà kọ́nà tí ń jẹṣu àmọ́dùn. Ẹrù mi tí mo dì kalẹ̀ ó ti dẹrù wèrè lónìí o. Ẹnìkan kì í tójú gbóyà kó tú ẹrù wèrè lù. Tí papamọ́ bá ti papamọ́ tán kò sẹ́ni tó lè tú. Èmi tí mo di ẹrù ní kí n lọ tú ní Abidjan láì sí ẹnìkankan níbẹ̀. Kí ló dé? Ẹ sọ ní ọjọ́!
màá ti tẹ̀lé dúró wò bí ìran bóyá túkẹ́. Ọ̀bàlẹ́gbà ọlọ́run bá ń fọ lókẹ́ ọ̀rá bàbá ń sàlẹ̀ ẹni lọ. Àwọn orílẹ̀ eléyìí kì í ṣe pé orí wú ká lajú mọ́. Ẹni tí ó dùn mọ́ kó forí sọlẹ̀ kó kú ọlọ́run jọ. Kórí ó pé o ká má bàa rédíò jẹ́ o. Kórí ó pé. Ọkùnrin pa rédíò yẹn. Mò ń gbádùn baba lẹ́gbà ó jẹun gbádùn baba lẹ́gbà mọ́ ọ̀yà pa rédíò yẹn kíákíá ní ìsìn. Kọ̀ọ̀kan dandan kọ́ gbádùn ẹ̀ débẹ̀ mi ti ń gbọ́ ọmọ ìyá àgbà lókè àrú ń gbọ́ gbọ́ orin alàyè tí tùmọ̀ gbọ́ tó kú ọ̀run. Ọ̀dà gẹ́gẹ́ bí àṣẹ tí mo nínú ilé àti gẹ́gẹ́ bí ipò mi nínú ilé mo pa á láṣẹ fún ẹ pa rédíò yẹn. Wá pa afẹ́ńláyọ̀ òkú jẹ̀bi. Tí mo bá ẹ̀ka mẹ́ta sọ̀ bá pa ìlú lẹ́yìn ọmọ àjọ náà ni o pa èjì pa á. Wọ́n fẹ́ kí ilé ó jóná èsì èèyàn rí. Ọ̀sọ̀ ọmọ náà tó o lè sọ ọmọ náà nílò òbò alẹ́ yẹ ẹgbẹ́ òbò ọ̀sọ̀ ọmọ náà para ẹ̀ dànù. Mọ̀ tán rẹ̀ jẹ òsínkú ẹni òdòdó mi ti dà gírìn mọ́ láyé hip hop ń èkó kú ẹlòmíì sí ọ sọgbọ́ yẹn ń gbé sí wọ́n ti fi hip hop kó ọmọ nǹkan àánú ẹ̀ ń ṣe mí sọgbọ́ ọ̀run rẹ̀ lọ́nà wá kójú kó àhà ìbálà kọlà ni ọ́ dúró kọjá kí yí ọrùn yẹn kí káwọn ọrùn Dèrò lójú tèmi ọjọ́ orí ẹ̀ kéré sí gbogbo bó ṣe ń fi ojoojúmọ́ ayé ẹ̀rọ náà yìí lọ. Ṣé àti tó bí oṣù mélòó kan tí kò fò tó ṣe láìsí nísìn? Kàkà kó dẹ̀ lára ẹ̀ níṣẹ́ ló tún lè kókó sí kí ló dé. Kò lè má rí bẹ́ẹ̀ Kenneth. Ojoojúmọ́ ni mo fi ń ronú. Kàkà kí ròní náà dẹ̀rọ lára mi ṣe ló tún pọ̀ sí. Kí lè tó fi jẹ́ bẹ́ẹ̀? Ara ìyá tó bí mi náà tó kọ́ rí ìbànújẹ́. Mú mi tán gbogbo ẹbí ni tí wọ́n fi jáde láyé. Dáàdì èmi ti sọ wa fojú yín sọ́nà. Fojú wa sọ́nà tó bá máa fojú wa sọ́nà kan. Anyway, o ti ẹ gbọ́dọ̀ fojú wa sọ́nà this time around because ṣebí o ti kó fáwọn ìbò yẹn. Wọ́n bá ti design kan tó ní kán design tó dẹ̀ ti gba ẹrù ẹ. Ó yẹ kó lè kẹ́rù wálé this time. Ó tiẹ̀ ti di dandan kan kẹ́rù wálé. Meanwhile ọmọ mi, ẹ má gba gbogbo nǹkan tí èmi sọ pé mo ní ìdọ̀. Ìyẹn ni kò má sọ. Ṣorí tírípù yìí tí mò ń lọ yìí, mi ò fẹ́ stress fúnra mi rárá. Kí mi kàn dán kí n kówó fáwọn òyìnbó. Kó bá mi manufacture bags àti bàtà tí mo order fún. Kí n dẹ̀ rọra kó báyìí. Kí n kó fáwọn tó jẹ́ pé wọ́n máa tún ọjà tà. Wọ́n kágbọ̀ kí wọ́n máa kó wá Nàìjíríà. Wọ́n bá wá ṣe wù wọ́n náà máa ṣe sọjà àwọn èèyàn ọkàn mi kí mi dẹ̀ kó má bọ̀. No stress nítorí olówó lólówó. So cash ìyàwó mi dín pẹ̀lú Madam Cash. Mọ́mí rí ẹ̀ sọ, ẹ jẹ́ ká tètè máa lọ kọ́ wọn bá miss flight. Ó ṣe wà ìgbẹ́ ìwọ ló understand mi, dájú ò understand. Ìdájọ́ ìyẹn lọ́wọ́ rẹ̀ ẹ́ ní wọ́n tó wá ní kí n tún èdè. Kò lọ sọ fún Lámìhàn pé ìyá. Mọ́mí, bí tá a fọ̀rọ̀ sí ni kẹ́ jẹ́ kó wà ọ́, ẹ má gbàgbé gbogbo ẹrù mi o. Kí ló dé àbí wá? Orí tàbí ìṣòro sì wà bẹ́ẹ̀. Tí mi ò bá ní tọ̀ ìjẹ,
gẹ́gẹ́ bí àwọn èsì àyẹ̀wò tó wà lọ́wọ́ mi ẹ máa gbìyànjú láti gbé madam lọ sí ilé ìwòsàn kankan mọ́. kí ló dé. àti gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí a sọ pé ọ̀pọ̀lọpọ̀ oníṣègùn ìbílẹ̀ ló ti gbìyànjú lórí wọn. nítorí ṣe wọ́n lágbára níka nǹkan oṣù wọn tí ò dáwọ́ dúró láti bí ọdún méjì sẹ́yìn. àyẹ̀wò fi yé wa pé oògùn olóró cocaine ló fà á. bí ìgbà tí wọ́n máa ń fi sí ojú ara wọn fún ọ̀pọ̀ ìgbà. èyí tó ṣe àkóbá fún ìlera wọn. Síbà. ìṣàánà máa jọ ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ bóyá nítorí nǹkan ṣe sọ̀rọ̀ mi. Kò sí ọjà kankan tí mo lọ tà lókè òkun bí kò ṣe oògùn olóró tí mò ń gbé lọ sàn gbogbo ohun tí mo kó jọ ní tí mo sì rí ẹ̀yìn ìṣàánú fún mi. Gbogbo nǹkan sí tó lọ sí pátá kò sí ọ̀rọ̀ ó ṣàrùn wọ́n jẹ pé. Màámi, irú ọ̀nà wo lè là sílẹ̀ fún wa yìí? Báwo lè ṣe fẹ́ kọjú ọ̀la wa rí? Ó dà gbogbo nǹkan tẹ́ fi oògùn olóró náà kójọ yìí. Ṣé bóun lè ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn fọjọ́ pípẹ́ yìí? Ibo ló padà wá já sí? Aina, you disappoint everybody. You disappoint everybody. So, o ti fi adúrú nǹkan tó báyìí pamọ́ fún gbogbo onúlé yìí. Inú máa jí o. Láti gbà yẹn nínú mi ò ti dùn. Bí ṣé ìyá tó bí ní tún lè dá ni, kó tún dá ọkọ tí wọ́n jọ bí ní sáyé. Lẹ́yìn ìgbà yẹn dádì pinnu láti fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀. Wọ́n láwọn fẹ́ jẹ́ foreign investor. Lẹ́yìn tí ó jẹ́ ìwọ ló ń bá wọn manage bẹ̀rẹ̀ sí ní rí dùnú díẹ̀díẹ̀ láti gbà yẹn. Bí dádì tún ṣe pè mí pé àwọn ò fẹ́ rí àjọṣepọ̀ kankan láàrin èmi àti ẹ mọ́. Ìdùnnú díẹ̀díẹ̀ tí mo rí ló tún ṣe dópin nìyẹn. Bàbá ń bá yẹn wá ní ti ikú kò fowó lọ́lá tó jẹ́ wípé ìwọ̀n tó mú kokéènì yóò gbé lọ fi mọ́tò padà nù. Tí àtúwá máa jèrè iṣẹ́ ọwọ́ ìyàwó báyìí, ó wá ní kí n máa ronú. Ṣé òbí ò tó rò mí? Ṣé òbí ò tó rò ní? Dirayo, ìjọba ìpè mi ò rẹ́dà bẹ̀rù sítórì rí. Ó dẹ̀ ṣetán láti jẹ́ kí òpin bá ìbànújẹ́ tó ń dé báyìí. Ó kàn jẹ́ pé ọ̀nà tí mo máa gbà láti jẹ́ kí òpin yẹn dé kò ní jẹ́ kó bí ẹni rẹ̀. Dirayo, ṣèlérí fún mi ó pé ò ní bínú sí mi. I promise. Thank you. Dirayo, dáàdi yóò ní foreign investment kankan síbi kankan. Owó tó rán mọ́ mi lọ sọ́run, òun náà ní dáàdi ọ̀rọ̀ wọlé. Your dad is a cooking pusher. Oh my God. Mi ò dẹ̀ ní iṣẹ́ kankan tí mo manage fún wọn ju cooking tàjọ ń gbé lọ. Òótọ́, iṣẹ́ ló sún mi débẹ̀. Àtijẹ àti mu ló sún mi débẹ̀. Ìdí ni tí dáadé yìí tó ń ṣe fẹ́ kí mi àti ẹjọ́ ní àjọṣepọ̀ kankan rárá àti rárá. Dirayo, torí ìfẹ́ tí mo ní sẹ́, mo ṣetán láti fi iṣẹ́ sílẹ̀ pátápátá tí mi ò dẹ̀ ní padà sí díẹ̀. Mo ṣetán láti dáadáa dé kí ló lè dùn. Irú ayé wo ni mo wá? Irú ìwọ mo wá ìwọ náà tó jẹ́ pé iṣẹ́ tó pa mú mi ní dádì tèmi náà síra wọlé. Irú ìyá lọ́gájọ́ tó jẹ́ pé ìwé tó ti mọ kókó ló fi mọ́tò pa kò fowó yọlá. Dirayo, àfi
fẹ́ kí èmi pẹ̀lú ẹ̀ ká fi ìlú sílẹ̀ ká kúrò ní orílẹ̀-èdè pátápátá ká lọ bẹ̀rẹ̀ ayé tuntun nílùú òyìnbó. Mo dẹ̀ ṣèlérí fún yín pé mo máa fi ìṣẹ̀lẹ̀ sílẹ̀ mi ò dẹ̀ ní padà sídìí ẹ̀ mọ́ láyé àti láyé torí pé mi ò fẹ́ kí Ọlọ́run kó fìyà jẹ mí mi ò fẹ́ fúrúgbìn burúkú mọ́ mi ò fẹ́ ká èso ìbànújẹ́ mo dẹ̀ nígbà púpọ̀ lọ́wọ́ máa dárí jì mí mo tún wá ṣetán láti kó gbogbo nǹkan tí mo ní di iṣẹ́ pátápátá kí n fi wọn tọrẹ mo máa dash wọn out mo dẹ̀ nígbà lọ́wọ́ máa dárí jì wọn. Ṣèlérí fún mi pé o máa tẹ̀lé mi lọ mi ò dẹ̀ ní dáadáa never ever. Hello. Yeah. Ọmọ tó máa ṣe fún mi sí. Má dúró síbi tó wà ẹ́ mọ́. Kúrò ń bẹ̀. Right. Ibi tó máa wà pẹ́ padà. Lábìrán. Wà àtòkùn rẹ̀ wá. Èmi ń travel. Mo lọ sí Amẹ́ríkà. Kò jẹ́ àjòjì sí wípé Kenneth ó ti gbé Dérayọ̀ sá lọ. Ẹni àwífún sí lọ̀rọ̀ mi bàbá jẹ́ owó ni àwífún ni ká tó dá ni mo ṣẹ̀ṣẹ̀ gbà pé àgbàjà káàdì ni ó dìde láti kìlọ̀ fún mi wípé kí n fura kí n dẹ̀ ṣọ́ra fún Kenneth nítorí pé ó ń fi itọ́ dúdú sínú tó funfun jáde èmi ni mi ò gbọ́. Àwọn ọ̀rẹ́ mi ló wá pè mí sí pé wọ́n ti ráwọn méjèèjì l'Amẹ́ríkà wọ́n á fẹ́ yọ sí wọn lójijì bẹ́ẹ̀ ni ó wá ṣeéṣe kí wọ́n pè kankan nù yín ẹ má sọ fún wọn wípé mo ti kúrò nílé o kẹsì tọ́jú inú ilé mi ò fẹ́ àlejò inú ilé yìí ẹ gbọ́ tí bá ti dé màá pè yín ìwọ gbé báàgì nìṣó gbé mi lọ sí airport sí gbogbo eré ló máa sá ọ̀tọ̀ ni mo ti lé. gbogbo eré ẹ̀kọ́ bí olórin ti kọ́ ni. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ní mọ́tò rọra sáré sọ pẹ̀lẹ́ o ní mọ́tò rọra sáré pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ní mọ́tò rọra. mo ṣe gbà kó rẹ̀ ni mo ṣe gbà. gbé kí ni kóòtù tó jà rẹ. ó ti gbọ́ rédíò bíi jàǹbá rí ẹ lọ rẹ wọlé o. pẹ̀lẹ́ o ní mọ́tò rọra sáré. mo rí ẹ tó jà rẹ. tẹ bá ara nǹkan bọ̀ ẹ má gbàgbé o ẹ àgbà gbọ́ rédíò bíi jàǹbá rí lọ. pẹ̀lẹ́ o ní ọmọdé jáde kọ́kọ́ wọ́n ẹ fún olùkọ́ ní jẹun rí tó mú fojú ẹ̀ nínú ọ̀gá rẹ̀ ti wá lọ báyìí àyè wá gbà mí bí obìnrin lọ́jọ́ jí wá gbogbo ayé jíjẹ ni èyí tí mo wọ́n sá káàkiri kò sí bẹ́ẹ̀ mọ́ ṣé a lè dìlé mi náà láyé ìtọ́jú mi ráì. bẹ́ẹ̀ lè lọ bá jẹ́ ayé ibú lọ jẹ. òun ra àwọn òsì bẹ́ẹ̀ kátàkátà nù àyè gbà wọn àyè gbà wọn dáhùn lórí gbà náà bóyá lè bá tèmi lọ fẹ́ dàbí wo ṣáàgbà lọ́ mi o àti kí tó ń pariwo ká bọ̀ra láti bọ̀ra yóò nù àti kí tó ń nù yàrá ọ̀gá mo ti rí
tó bá mo wàhálà tí mo ṣe kí n tó rí mo túlé mo bẹ́ẹ̀ tọ́ bò kú lójú èmi àfọ́dà ń sọnú ẹ̀ ẹ̀ẹ́dá gún ẹ̀ ó kó mú rẹ́ wá bí. gbàkúkú ṣe fọ́ tó tá a ṣe fọ́ tó kò ní àmọ́ bọ́ ọ́nà yàrá lábẹ́ ó ra wò sí. òkú nù láì ṣòwò owó mọ̀rọ̀ tí ń tẹnu mọ́rọ̀ mọ́ sáà ti bìrọ̀ pé ọmọ bìnú orí ọkọ̀ bá nínú yàrá yàrá sáà ti ṣe nǹkan kan. tẹ́lá bẹ́ẹ̀ ti ń gbọ́ nígbà tó gbé kan báyìí tó gbé kan tó máa fẹ́yìn bí ẹ̀yìn àlìgétọ̀ kílókù nígbà bá fọ́ parẹ́ ìdàtí lókù tí ó sì bá mọ̀ pé tó mọ̀ sí nìyẹn wà ní kò máa bọ̀ ń bí ó ra òsì. èyí ṣe wá dàbí wọn jú báyìí. mọ́jú kọ́ mọ́tì ni àní okó nǹkan. ìwọ náà ni o kọ́kọ́ kù. èmi ní kọ́kọ́ kù ó rà àrùn alólówó ń kun àtíkè ó lé mi ní kí n kọ́kọ́ kù kí ni bẹ́nu kéèyàn. Mọ̀ ń bá lójú. Ògbónò. Ó ń bá lójú. Bẹ̀rẹ̀ tiẹ̀. Kò kú wàhálà rẹ̀ fọ́. kí ló tẹ̀ sáré bẹ́ẹ̀. kí ló tẹ̀ náà ń lé mi bẹ́ẹ̀ yẹn nígbà tí mi ò jalè gbogbo náà lẹ ṣàmọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ló máa ń wọṣọ bíi tí ń yìí. a máa ní láti check mọ́ yìí. ẹ máa check ẹ. ẹ jẹ́ bá a ṣíbi. ṣíbùtù fún mi. kò sẹ́ni tí ń bẹ̀. ẹ kí ló wà sẹ́ ẹ wọ gáàsì. jẹ́nu dákẹ́ wọ́n bí rẹ lọ́wọ́ ẹ̀ ní akéwì àbí ìwọ ló lẹ́rù. aṣọ mi ló wà lọ́jà rẹ̀. ṣé mo lè rí. why not. ọ̀tẹ́ máa ra eré jẹ́nsá yẹn ti pọ̀ jù ṣẹ́gbọ́n. ẹ̀yin náà rọra máa léyìn ẹ̀yin náà máa tètè yìí. mẹ́tàlá yín ètò rẹ̀ ọ̀la mẹ́ni ọ̀la là ń pè ní ti bọ́ná ọ̀la lóko. wọ́n tí mo bí ẹni tó ń ká bòròbòrò. nígbà tó jẹ́ pé wọ́n sọ pé kí ló wà nù. lẹ́nu ẹ̀ dákẹ́ mo ti mọ̀ pé ti yé mo fura bẹ́ẹ̀ pé ti yé ó dìgbà tí n bá dé. kí á lè jọ. Mùsàmágbé la máa ká. Àbúrò mi. Ìjà ìníṣu ara mi o. Àbúrò mi. Àbújá òfin lọ́rùn ọ̀pẹ o. Jésù mi o ọ̀rẹ́ ọlọ́jọ́ ojú rẹ̀ dà o. Òkúdùn ilé wo ló lù yìí àlùjọ ìpọ̀ dídé wọn kọ bẹ̀rẹ̀ wọlé ẹ̀kọ́ ojú bẹ̀rẹ̀ wọlé ẹ̀kọ́ ọyọ̀dí bẹ̀rẹ̀ wọlé ẹ̀kọ́ ojú àwọn ilé ìkùnrin. àdùnní má jò ó eléré kí n lùlù àwọn àjà òní lùlù fún ọ kì í ṣe pàṣọ ọmọ kan sí pé wọ́n yóò ṣùgbọ́n ní kì í ṣe pàṣọ má ju àjùwé o. Òkúdùn ọ̀nà pé mo bá wọn náà bí lọ. ẹ wá gbà mí láì dé ìfẹ́ ẹ̀dì níjẹ́ olórí gbẹ̀ngà ní èdè nọ́tíkà ṣùgbọ́n lè mọ̀mọ́ sí ilé ìfẹ́ ẹ̀dì torí ẹ̀ ló ṣe lọ bí ẹ má wà nù ọ̀gàrà o má wà nù ọ̀gàrà o. Táíwò Kẹ́hìndé wàhálà ìmọ̀ fẹ́ pọ̀n wàhálà ìmọ̀ pọ̀n. tó kéré jù lọ yọ lọ́rùn. ọjà àwọn àti àwọn ayé dà. ń bẹ lọ wọn. àbí àwọn ayé àdínàrú. ọjà ayé dà. wọ́n ti rẹ̀ láàmú. Ọ̀rọ̀ owó àwọn náà láàbọ̀
kíyà. Ìgbàjàmọ̀ tiẹ̀ wọ́n ń jayé ọba ibi táyé bá ti bá ní láti jẹ́ kọ́mẹ́dì yìí pọ̀ ẹ sì máa rẹ̀ mí jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ ti pọ̀ jù. Ọjà aládàáni kàn jẹ́ ló ṣe kò já báyìí àní ẹni sùúrù. Èèyàn dání kàn jẹ́ báyìí. Dání kan pọ̀ yẹni kéèyàn má ṣe ọ̀kan ju àwé ara ìwà ilé ayé má yà báyẹn. Kí ló dé? Owó náà wo ra rẹ ni kó wo òun náà ni. Sóòrè ni. Mo rí ọ. Ìwọ gan lo owó mìíràn. Ṣé owó mìíràn? Ó rí wípé ìhun tí wọ́n ní òun ò ní. Ìhun tí òun náà sì ní ìwọ ò ní. Ṣùgbọ́n ohun tó ní gan-an ó pọ̀ ju ohun tí wọ́n ní lọ. Lábẹ́ náà ò ní kúre tẹ́lẹ̀ pé tí ń wù mí ní wùwọ́ náà ò ní kúre. Ọ̀dà ìwọ náà fi àyè sípò mi. Báyẹ̀ pé ìwọ lọ wà nípò mi. Torí tó sì tún wọ́n rí tẹ̀bí fáìsìtì ní kírísà wí. Tẹ̀bí fáìsìtì ní kírísà kọ́ mú. Tẹ̀bí ẹ̀kọ́ jẹ́ kí tẹ̀ náà ní kókó mú. Orí ìṣẹ́mi ò ní burú. Èyí tó bá da lèmi ó máa mú láyé ìṣẹ́mi. O sì bínú, òbínú òléfù kankan. Iṣẹ́ bẹ́ẹ̀lẹ̀ ìṣó lè dájẹ́ tán. Mo lè jẹ́ tán. Mo lè jẹ́ tán. Ò lè jẹ́ tán. Ilé jẹ́ tán. Mo lè jẹ́ tán. Ọlọ́run ní jọ jẹ́ tán. Báwo sọ fún kí mo lè jẹ́ tán? Ọlọ́run ní jọ jẹ́ tán káàkiri. Ọlọ́run dàbú. Ọ̀rẹ́ bí tí bẹ́ẹ̀lẹ̀ ẹ̀ fọ́ ìwọ kò tún sọ́jà náà. You know him. Ìtumọ̀ rẹ̀ ní sẹ́ni mo ní ṣe ní. Ọmọ ọdún mo ti fi ọmọ ní mo fẹ́ ọ̀gbọ́dọ̀ wọlé. Mo fẹ́ ọ̀gbọ́dọ̀ Mo sì sọ fún mi. Kí inú létí ní lẹ́kọ̀ọ́ di ọjà? Ṣé wàá fún yùmùyùmù báyìí? Mo sọ fún ọ, tí mo gbọ́ ni o, alẹ́ ìlú mi ni o. Nítorí ìṣọ́ dáhùn Ibo ni gbogbo ìwà tẹ̀ lókun lọ́rùn? Ṣọ̀rẹ́ mi, ẹ̀kọ̀ọ̀kan mo máa ń wá bí. Òun ní gbébí òun ní sùn bí. Ìgbọ́ ìgbà ló ti wà mí. Ó tó ti jọ́ mẹ́ta kan tí mo ti ń bẹ lọ́dọ̀ òfin náà. Ọmọ wa ṣàdúrà níta o, àdúrà ló wá gbà o. Àdúrà ló wá gbà bẹ́ẹ̀ níta. Àdúrà yìí ò ní gbà. Bọ́lá ọ̀fẹ́ Ọlọ́run ò ní gba àdúrà yìí tẹ̀ ń gbà yẹn. Nínú ilé mi, tó ẹ ti sọ bí ní refugee camp. Ẹ wá ń káàpọ̀ àwọn èèyàn mọ́nú ilé. Àti báyìí náà lọ. Nígbà tá a rí i pé ilé pò rẹpẹtẹ báyìí la ní kárìnkápọ̀ ń yẹni pé kó má sì jẹ́ pé àwa nìkan náà ni à ń dá yóró nínú ilé náà ni la fi sọ bẹ́ẹ̀ o. Ẹ jù báyìí náà lọ. Ṣé mo rán yín kẹ bá mi pèrò sọ́kọ̀ ni? A kàn ń rò wípé ńgbà tí òṣèré ònú mọ́tò náà bàbá pa èrò síbẹ̀ kò tí ì bá wí jù kí epo kọ́ má ṣòfò. Bẹ́ẹ̀ dákẹ́ epo olóṣòfò. No wonder tí mo fi pè é láti airport títí fóònù ẹ̀rín tó gbé so ìlànà báyìí lọ ra wọlé àbí? Alright, mo mọ nǹkan tí máa ṣe fún yín. Now, Òkúnnù, ìràwé ti sọ bẹ́ẹ̀. Pé olórí níta. Olórí ibú ni ọ́. Olórí ibú ni ọ́. Èmi ni mi ò sì fura. Tí mo bá fura ní ìjọ tó ti ra àmàlà àti fùfú pọ̀ fún ìràwé yẹn ìjọ ẹ̀gan ni màá ti fura. Ẹni ẹlẹ́ni bóyá nú ló máa. Odidi rẹ sọ̀rọ̀ wọ, ó ṣiṣẹ́ mú ẹ lára gbá. Ó ló máa banú lé ìjẹ ni, àmọ́ kó tó bàjẹ́. Àṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́ ọlọ́dẹ ti tú ẹ̀ fóyá gbogbo yín mo ṣe wòye ìta. Ìta! Wọ́n jẹ́ máa lọ. Ìdí ìfẹ́ rí inú lé. Bẹ́ẹ̀ ti wọ ẹni kẹ́ bọ́ta ní òun bẹ́ẹ̀. Tí tó bá mú nǹkan kọ́ bẹ̀rẹ̀ ọlọ́pàá o máa kú sẹ́wọ̀n ni. O máa kú sẹ́wọ̀n ni. Kọ̀ọ̀ká. Máa mú nǹkan. Ọ̀yà kẹ́kọ̀ọ́ inú sí ọ. Jẹ́. Àbẹ̀ sọ fún wa ní kẹ́ bá ṣe wọ́n náà. Tí bá mú ìbọn máa fọ́ yín kókó tẹ̀. Ìta.
lọ máa lọ. Pèkélé orí alọ́ta ò bébì kan. Pèkélé orí alọ́ta ò bébì kan o. Bó bá ti ń lọ bẹ́ẹ̀ ni yóò máa bọ̀ afúrúgbìn máa gbọ́. Afúrúgbìn. Ó dáa kó burú ọlọ́wọ́ gbàdúrà wa olùgbé sí fẹ́ kórí ọlọ́wọ́ àjẹkórí bẹ́ẹ̀ lọ́la Mẹ́kà Mẹ́dínà lọ́la Kaaba Sharif lọ́la Makama Ibrahima wala Fatiha. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ايش ما اسمع بقول يلك ولا السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. السلام عليكم. آمين. ṣé ẹ bínú pé olùrànjẹ lórí kó tí mo máa ń sọ ibi tó ti kó jìnnà. n gbọ́dọ̀ bínú ìbínú kẹ ẹ̀yin àpá náà lẹ ní kọsẹ ní ọmọ yóò lọ́ntú yóò sọ ànábì Muhammad àpá náà tí ó sì gba nǹkan lọ́wọ́ Ọlọ́run náà nẹ yóò ní òtúlẹ̀ ànábì wẹ́pẹ́ oríṣi náà ní dáhùn àṣì Ọlọ́run ní kọ̀ fún wa àwa ń béèrè báyìí àwọn náà wà á súnmọ́ yín nítorí ń bọ̀ ní ànábì káwọn náà lè nígbà nù ẹ̀. òótọ́ lè sọ mo ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yín Ọlọ́run láti yàn pé gbogbo tí ń ṣẹlẹ̀ sí pátápátá gbogbo ìwà tẹ́ ti wù sẹ́yìn ni ló fa wàhálà lẹ́yìn lórí ìyẹn ni wípé owó ara yín lè fi fa wàhálà tó ń ṣẹlẹ̀ sí yín torí pé kí ni Ọlọ́run ní gbogbo tí ẹ̀dá bá ti síwájú ni ló máa jèrè rẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ sí pátápátá ẹ̀yin lè fọwọ́ ara yín fà ẹni gbogbo ẹ̀ fi dí gàgà mọ́ yín o ló fà lẹ́ fi ṣe gbogbo iṣẹ́ tó yẹ kẹ́ máa ṣe káàkiri àbí mo kọ́ ọ́ mọ́ yín. Lawrence awo ibi ẹ̀kọ́ wáyé ìlórí. Gbàdé má dúró ẹ má ní ìjì ẹ. Má má lè jì kíni ẹ mọ̀ ọ́ta jẹ́mọ̀lá ẹ wá dúró jà sí ẹ kó jáde ní ìsìn sí ẹ mọ̀ ilé ta ni ní tẹ wá kó fún mi nínú ìdílé ní bí fún èdè ní mi gbà lọ́kọ̀ fún ọ. Bàbá ẹ má bínú bàbá yín sọ fún dráìvà. Ní tẹ́ ẹ fà yọ̀dà o tẹ́ ẹ bá ṣe gbogbo ẹni tó dún gbẹ̀mù orí ìdèmí náà padà sí. Florence wo ṣe dúró káwọn máa lọ ọba dàda kí wọ́n máa lọ sí ẹ. Ẹ jẹ́ ìmọ̀ lọ́wọ́ ìdìbò náà kò ní dúró kò ní dúró ẹni tí ń tà lónìí ń tà lónìí ò ní yóò dúró ìjẹ́ fún ibẹ̀ náà ni àmọ́ mánéjẹ náà ni ọ̀tọ̀ọ̀tọ̀ owó aláwọ̀ òfin láti máa bá lọ ní abálágbó kan bí ìlú àwọn balẹ̀ ìwé mi náà gbà ẹni wọn sọ́bì àwọn jìtà náà àwọn olóòtú náà ti lọ́wọ́. kò sí lórí mọ̀rọ̀ yín àfa kò sí lórí bẹ̀rù tí o lẹ̀ kọ́ mọ́. lóòótọ́ iléeṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n dá mi dúró kí n tó wá ríṣẹ́ síbi tí mo wà nísìnyí kí iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà tó dúró. mo ti ṣàgbọ́dẹ̀gbà fáwọn kan bẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n ń jí àwọn nǹkan iléeṣẹ́ tà bákan náà àtàwọn nǹkan èlò iléeṣẹ́ pẹ́pẹ́pẹ́ kọ̀ọ̀kan èyí ló wá fà tí wọ́n fi dá mi dúró níbi iṣẹ́ náà bí wọ́n ṣe wá dá mi dúró níbi iṣẹ́ náà tán nǹkan ọ̀jọ̀ra títí dàsìkò yìí kó tó di pé tó wá rí ìdádúró bí tí mo wà ní ìsìn. ẹ má wulẹ̀ sọ nípa ọ̀rọ̀ iléeṣẹ́ tẹ́ ti kú nísìnyí o iléeṣẹ́ tẹ́ ti ṣe agbódegbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ìjọ yìí mọ́ tó ṣẹlẹ̀ sí ọ̀gbọ́n oníléeṣẹ́ yẹn àti iléeṣẹ́ yẹn pàápàá. chairman tó iléeṣẹ́ tí mo ti ń ṣe tẹ́lẹ̀ mu orí ìdùbúlẹ̀ àṣà ni wọ́n wà báyìí kódà apá kan ẹsẹ̀ wọn kan ti rọ iléeṣẹ́ ọ̀hún gan lówó lọ́wọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ títí pa ló wà. Allahu Akbar ìwà burúkú ọwọ́ yín àtẹ̀yìn àtàwọn yòókù yín ló sọ oníléeṣẹ́ yìí àti iléeṣẹ́ yẹn bí ẹdun ara ilẹ̀ pátápátá. gbogbo owó tẹ̀ jí ọ̀hún ẹbí nílé ilẹ̀ fi àfi owó yẹn fà sókè ìdí nìyí tí ọlọ́run ọba alekiola tó fi hàn fi àwọn ẹbí yín ṣe pàṣẹ ìyá náà yìí ṣèbítọ́ ìjọba fẹ́ kẹ́ẹ̀lú kan ìyẹn kẹ́ ló máa rán sí wọn láti fi ṣàánú wọn tí ọlọ́run bá dẹ̀ fẹ́ jẹ ìlú kan yà ìyẹn kẹ́ ló máa rán sí wọn láti fi jẹ wọ́n yà ẹni ìkẹ́ ẹni ìgẹ̀ni yín láti ìgbà tí wá sọ́dọ̀ mi ni mo ti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yín ṣùgbọ́n ó kù iṣẹ́ kékeré kan tí ọlọ́run fẹ́ rán yín kí ọ̀rọ̀ yín tó ní ojútùú pátápátá níwájú ọ̀rọ̀ ọlọ́run ọba àyàfi tí ẹ bá sọ pé ẹ jẹ́sẹ́ náà fọlọ́run. ta ni mí kí n sọ pé mi ò jíṣẹ́ ọlọ́run iṣẹ́ ara gangan tí mo ṣe kí ni mo bá bọ̀ nbẹ̀ kí lèrè tí mo jẹ́. kò burú alihamudulilayi ọ̀kàtà yìí ti bí àwọn ọjọ́ ọlọ́run ọba pẹ̀lú ògbọ́n ẹ wà padà wà sọ́dọ̀ mi
ṣùgbọ́n kẹ́ ẹ tó padà wá ẹgbẹ́ àrántí orúkọ ọlọ́run la tó pọ̀ mọ́ lára bó ṣe gbà ẹ mú fún ọjọ́ 7 tó bá di àárọ̀ ọjọ́ kẹjọ ẹ wá yọjú sí mi mo ní ìgbàgbọ́ pé àdúrà yẹn ó gbà gbogbo tó sì di gẹ́gá tó di gẹ́gá máa yí ọ̀rọ̀ abìyà rẹ̀ fún yín. ẹ bá mi kílẹ̀ ohun ẹ bá mi kílẹ̀ ohun ẹ ṣeun ẹ bá mi kílẹ̀ ohun màá sálámà ẹ bá mi káwọn ilé àwọn.